Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin gidi ẹ̀yin pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Ìgbà tí ara bọ̀dá láti gan ò yá nígbà kan. Tí bọ̀dá láti ń gbọ̀n tó yẹ kí ọ̀rọ̀ lọ kénilé ní lo paracetamol sáyé ẹ̀ kó sùn. Bọ̀dá láti àtúgbé tí ìgbígbóná sẹ́gbẹ́ wọ́n tún máa ṣe justice for Mohbad. Wọ́n tún máa pèsè jíjáde ìfẹ́ para wọn ní kí ló dé. Wọ́n tún máa ṣe justice for Mohbad, justice for Mohbad. Mọ́mí mọ̀ ń jọlá náà. Àwọn ara tí wọn náà ò yá o. Àwọn kan ní blood pressure o. Wọ́n tún pe èmi náà lóru. Good protection. Èmi ti jí gidi gan. Mọ́mí wé máa pa ẹ́. Wé máa pa ẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ bàbá yìí wé mẹ́jà léèmọ̀ yìí tí wọ́n ro. Now, àwọn kan wá lọ ń blame Gùrẹ́sì. Okay, nígbà tẹ́ wá ń blame Gùrẹ́sì. Ṣé nígbà tí Gùrẹ́sì kó ọmọ méjì tó kó fún Jòsí? Kí ni orin tó yẹ kí Jòsí kọ? Ṣebí justice ló wá? Kì í ṣe kan tó bá mi bọ̀dá láti. Ẹ rántí táìmù ìgbà tí wọ́n lọ gbowó fún àwọn grandma Timothy. Tí ìyá yẹn ró ìró sáyà tó bẹ́ jáde tó ní wọ́n mà ti gbowó wá o. Àwọn ò mọ̀ fẹ́ o. Wọ́n dẹ̀ obìnrin méjì làǹtìlanti akọ obìnrin kì í ṣe obìnrin o tó bá ń pèèyàn ní akọ obìnrin ó Gàdáfì ní ìdí ni àwọn Gàdáfì mama wọ́n dẹ̀ kó odidi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n dẹ̀ kó lọ bá Mr. Jòsí wọ́n wá tẹ́wọ́ gbà á ìyẹn là ń pè ní owó ọrẹ fún wọn wọ́n tẹ́wọ́ gbà á ẹ wá nìyẹn ò wá ní lẹ́kọ̀pù gba orí wọn gbàtọ́ fún bàbá lówó ọrẹ ọ̀fẹ́ ìyẹn ò tún wá dùn mí o tẹ́ ẹ̀ bá gbàgbé pé ọjọ́ tó fẹ́ ṣí ilé iṣẹ́ fún kíná ti pè ìfúnjòsí ṣé mo pé lórí platform The Music náà ti sọ tó tún wá pé Gùrẹ́sì abánidáwó ọrẹ àwọn Gàdáfì Gùrẹ́sì ló fún Gàdáfì mama ìgbà tó kó Gàdáfì olówó ọrẹ fún bàbá ṣé mo pé nígbà tí wọ́n fẹ́ ṣí stúdíò fún bàbá yẹn same Gùrẹ́sì yìí ló sọ pé olóore Jòsí tó tún sọ fún olóore Jòsí pé okay. Kẹwàá ewo lẹ ṣe. Wà torí ọ̀rọ̀ tí Keybox sọ ọ̀rọ̀ gidi ló sọ bí bàbá yẹn ba lẹ́gẹ̀sì ọmọ ẹ̀ jẹ́. Mohbad ṣe sílẹ̀ kọ́ ni bàbá yìí ń bàjẹ́. Orin tí Mohbad ṣe sílẹ̀ ta ló wá fẹ́ máa gbọ́ mọ́. Wọ́n á ti torí bàbá Mohbad wọn ní máa gbórin Mohbad mọ́. Bàbá yìí ba lẹ́gẹ̀sì ọmọ ẹ̀ jẹ́ tí ò bá mọ̀. Gbogbo nǹkan tọ́mọ yẹn ṣe sílẹ̀ ni bàbá yìí fẹ́ máa bàjẹ́ yìí. Tí ò bá ní àtúnṣe tó kó bọ́ síta kó ṣàtúnṣe. Tó bá ń play wọn táwọn tó bá ń play Mohbad gan wọn ni máa play Mohbad mọ́. Kó mọ̀ pé lẹ́gẹ̀sì ọmọdé ìlú ìlú bàjẹ́ báyìí. All right. Má sọ̀rọ̀ ẹ lọ. Ó yá round up. Nínú ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, ibẹ̀ náà ti fún àǹtí mi Debbie tán ti bá mi fún wọn lórúkọ. Ibẹ̀ náà ti pa àǹtí mi ní Debbie Deuteronomy. Bá mi ṣe kọ́mọkọ́mọ. Ṣe kọ́mọkọ́mọ bọ̀dá láti. Ó ní àwọn èèyàn létí ni. Ní nǹkan tí Jòsí ti ṣe tí ò yẹ kó dùn yín rárá. Ṣé mọ̀ pé Gùrẹ́sì tẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀? Tẹ̀lé òun ló kó bá Jòsí yìí. Ṣé mọ̀ pé sí ìgbà tó fẹ́ ṣí stúdíò fún Jòsí? Jáde tó sọ fún aláàánú Jòsí pé òbò ló máa dó ń bẹ̀ pé kán máa fún. Ìgbà tán padà pé àwọn èèyàn wọn nírọ́ ló pa wọn nírọ́ ni The Music ń pa ń gbà yẹn. Now ẹ wá sọ fún mi Jòsí ordinary carpenter onígbéraga tí ò mọ̀ pé dá tó jẹ́ pé ibi tán ti ń fún lóúnjẹ ibẹ̀ nìkan ló mọ̀ ẹ wá ń sọ wípé kó wá mọ̀ọ́re ṣé ó ti mọ̀ọ́re nínú ilé Abọ́sẹ̀dé tó bá jìyà náà ẹ wo ẹ jẹ́ kí n dákẹ́ ọ̀rọ̀ Jòsí pa. Good afternoon, sir. Good afternoon. You see, I want to say something about this topic. You see, the worst thing. We can't hear you. We can't hear you. We can't hear you. Okay, can you hear me now? Can you hear me now? Yeah, now. Okay. You see, the worst thing that is worse than poison is ungratefulness. What is worse than poison is ungratefulness, sir. You see, the thing is this here. That's why I'm not saying Naira Marley is a good person, but you see, let us look deep into this. How did Mohbad pay Naira Marley back from
in return to what he did for him? What payment did Mohbad pay Naira Marley? Is it because Naira Marley is not speaking? That's the question I want us to ask ourselves. We today that are rising up, we should ask ourselves, why is it that people in the industry are not coming out to speak for Mohbad, are not looking for justice for Mohbad? Mohbad is a good person, don't get me wrong. But I can answer you that question if you ask me. Yes, sir. The reason why, because of the family. That's why all these people step back, because of the family, both mother and father, both sister and brother. It's because of them that they are not involving themselves. Exactly. That is the point. That's why I want to advise every parent today. You see, the greatest gift you can give your child is contentment. Let your child be content. You see, that greed and ungratefulness is one thing you should teach your child. Any child, any human being that knows how to show gratefulness, that knows how to show gratitude, that does not bite the finger that feed them, that child will go far in life. That's one lesson we need to teach our children. Be grateful. Someone that gave you 1 million and the person that gives you 1 naira, try to appreciate them. Don't bite their fingers. That's the thing. Don't bite their fingers. If not, you might not live. That person might not live to tell the story. Because if I go through pains to give you a voice, to help you, and all you could do for me is to pay me back. If I'm not the person that has the fear of God in me, I can go all out to make sure that you pay for it. That's just life. Thank you very much, sir. Thank you. Yes, sir. Nǹkan tèmi ṣàṣì ń sọ ni pé irú tá bá ní àwọ̀ ò dá, èmi ò dá, Láti ò dá, accepted, ìyí ò dá, accepted. Kí ni QH radio gbogbo wa la rí wàhálà tí màá yẹn ṣe lórí ọ̀rọ̀ justice for Mohbad fún bàbá Mohbad. A rí bó ṣe dúró ti bàbá Mohbad pẹ̀lú àwọn fáǹsì ẹ̀. Gbogbo àwọn fáǹsì ẹ̀ dúró gidigba báyìí. Ẹ wo nǹkan tí wọ́n fi ń sọ fún bàbá yẹn. Àníṣe kí bàbá Mohbad tó bá jẹ́ nítorí ẹyọ kan yẹn ni níjọ́ tán jáde yẹn, kán àdírẹ́sì ẹ̀ bọ́n ṣe rí Kọ́ńfí, wípé Kọ́ńfí jẹ́ ń gba ẹni lọ́wọ́ Kọ́ńfí mo tóbi lọ́wọ́ yín ẹ jọ̀ọ́. Ẹ bá mi dá àbí bàbá Mohbad ò mọ bóyá ń lọ ni. Sheyi man. Yes, Latisneh, good morning and good afternoon and good evening, everybody. And everybody has said a lot. And You are not power tapping, please. Everybody, let's power people tap. people have Power said tap. it. They said it all. I just feel that he feels he doesn't need anybody anymore. He has, he has everything now. So Prince, are you mute? but like I always say is that let's just keep doing what we know how to do best. Let's keep doing the right thing. And I know it's very tiring and very discouraging, but really we just have to keep the flag flying in terms of justice. Because if we keep talking and talking, Kid Boss has already said it all, and because of that, I don't want to say too much. We just keep encouraging everybody to be on the side of to do the right thing, and then let's be focused and continue to move. Thank you. I love Allah. I love Allah. Deborah. Deborah Shewambe.
nǹkan tèmi sọ fún yín ni pé tó bá pé èmi ni bàbá Mohbad bí ta ṣe rí lọ́wọ́ tí ń wà yìí màá bọ́ síta as bí bàbá tí n bá bọ́ síta most especially níjọ́ tí Kọ́ńfú wá sórí platform ẹ̀ yẹn ó yẹ kí bàbá Mohbad lo opportunity yẹn láti bá Kọ́ńfú sọ pé Kọ́ńfú ẹni yìí ẹni mi ni èèyàn mi léèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dáwọ́ ẹ̀ dúró ẹ bá mi dẹ́ mìíràn ọ́ ẹ bá mi dẹ́ mìíràn ọ́ ẹ bá mi họ́ díẹ̀ ẹ má bá mi họ́ jù bẹ̀bẹ̀ ọ̀tọ̀ ní life tí bàbá Mohbad máa live ẹ wo life tẹ wo nǹkan tadúrú nǹkan tó ṣe fẹ́mi gbogbo ẹ̀ náà wọ́n dẹ̀ sì sọ pé nǹkan tó ṣe ó right ẹ wo adúrú nǹkan tí bàbá Mohbad bá mi dánwò ẹ wo adúrú nǹkan tó ṣe fẹ́mi tí mi ò bá ná agreement kankan ẹ ló. bàbá ò lè sọ fẹ́ ní kò stop àkọ́ ẹ bá tó gba wọ́n tẹ̀ èyí tẹ̀yìn tó pàkọjá tó fẹ́ pẹ́ ní kò dé gbogbo nìkan fi wá fún which is ó mọ̀ bó ti sọ báwo àgbà tí ọ̀hún ti lọ sí ọ̀dọ̀ QED ẹ bá gbàgbé wọn ti tọ́nà gbèsè wọn ti wá fún gidi gan àbá kan wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbà ló tún wá lè gbèsè wọn ti wá fún QED yẹn wọn ti pè é ẹ̀sùn pé ẹnìbọ̀dọ̀ láti tọ́ pé ọjà táwọn fẹ́ tọ̀ wọ́n bá ti gbó di pàdé wọn wà fún un pé nígbà tá a máa sọ wípé stop yẹn wọ́n fi pé kátà lè fi stop àwọn táwọn fi ó ti ń búyà yẹn náà fi gbé yẹn sá ká má lè gbó di pamọ́ tó pé bàbá yóò mọ̀ pẹ̀ ó mọ̀ pẹ̀ kò sí pé kò mọ̀ pẹ̀ wọ́n bú gbìyànjú mọ̀ so lọ́mọ olóyè pẹ̀lẹ́ kó máa búyàn yẹn. no àbọ̀rọ̀ tí mo sọ kò right ṣé ọ̀rọ̀ tí mo sọ ò right ni. alright tí o bá lè fọ ajẹ́pọ̀ olóyè pẹ̀lẹ́ kó bá bú gbìyànjú yẹn olóògbésẹ̀ yẹn fún ìkọ́ gbogbo àwọn tó ń bú àwọn náà ń gbó di pàjù ibi tó fẹ́ kan tó fẹ́ jẹ́ kí kéèsì yẹn dé àwọn náà ń gbó di pàjù kọjá abẹ́yẹ lọ àwọn náà ń wá fún wọn máa wọ̀n lè gbó di pàmò so bìlìfì wọn nìyẹn. Latisneh. wọ́n mi mọ́ bọ̀ ẹ jẹ́ sáré dẹ́ni lóhùn. I called you back o. Yeah, Prince. Latisneh ẹ káàsán. Ẹ káàsán. Gbogbo lé ni mo kí o káàsán gbogbo àwọn tó wà ní comment section náà mo kí. Quick one mo kàn sáré wá sókè fún nǹkan tẹ́ ṣe rí nǹkan tẹ́ sọ yìí it shows your spiritual level is high. It shows that your IQ is balanced and is high. Tọ́málé èèyàn wà very intellectual, èèyàn wà very high kìíní. Kò jù báyìí náà lọ, kéèyàn máa ronú in the right direction. Kéèyàn máa ronú bó ṣe yẹ kí normal human being kó ṣe máa ronú. Abíamọ tòótọ́ ló máa ń ronú bẹ́yìn ṣe sọ̀rọ̀ lénìí. Abíamọ tòótọ́ ẹni tó ń work towards bí future ẹ̀ ṣe máa balance nígbà tó bá lọ tán. Ṣé rí ìwà bàbá yìí ó ṣòwì pé ilé kò dáa now ìta kò dáa. Ní church gan àwọn mo pity àwọn tó ń lọ sí church yẹn. Because spiritually èèyàn lè máa fò orí gbégun ó ṣòwì pé greediness ìmọ̀tara ẹni nìkan amódefẹ́ sọ fáwọn èèyàn wọ́n kọ́ bàbá yìí ni wọ́n ṣe kíni tó fẹ́ ṣèkà mọ̀ pé ká lòun fẹ́ ṣe wọ́n ń kọ́yàn níkà kẹ́ni tó bá fẹ́ ṣe tọkọ níkà ó wá ṣèkà no ó ti fẹ́ ṣèkà fúnra ẹ̀ ni wọ́n ní ẹ fi owó díẹ̀ tọ́ ọmọ èèyàn wò ẹ wá worú ìwà tó máa wù ìwà èèyàn tó tọ́ ló máa wù ní after ìgbà tó bá lówó tán tó bá rí owó. Ṣé ẹ ti rí pé man of God tiẹ̀ túnú pẹ́ nìkan man of God gbogbo wa ni èèyàn Ọlọ́run ẹni tó bá ń hùwà gidi ni èèyàn Ọlọ́run. Bàbá yẹn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó ṣe pé àbí bàbá ò mọ nǹkan tó he knows what is happening and he love it. To him bó ṣe wà yẹn owó ọmọ ẹ̀ ló ń gbà lọ́wọ́ gbogbo wa. Mi ò mọ bí tọ́mọ ẹ ti ṣiṣẹ́ fún wa lọ́wọ́ tó ti ṣiṣẹ́ owó sí wa lọ́wọ́ rí.
mi mọ̀ bóyá gbogbo wa là ń wá sórí black app tá a dẹ̀ ń pawó because èmi ò page mi ò wà monetization kò wà monetized kò dẹ̀ mi ò ń mọ bó ṣe ń gbowó ń bẹ̀ gan till now bí ẹ ṣe ń ṣe program yìí mi ò tí ì mọ bó ṣe ń ṣe ṣe ti understand so àwa tá a bá mọ̀ pé a wà ń pa justice yìí àwọn èèyàn wọ́n ń ronú gidi ni wọ́n dẹ̀ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn ní future but let me tell you something bàbá ti sọ bí future ẹ̀ ṣe máa rí bàbá yìí don't let greediness kill you tó bá ti lọ tán àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ they will suffer for this kò sẹ́ni tó máa gbórúkọ Aloba ń ta tó máa fẹ́ fọmọ Aloba kankan in future you are using today to destroy tomorrow you are seeing people àwọn èèyàn tó ń ṣúgbà yín wọ́n ń jà can't you come outside normal human being ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ mi náà lẹ́ ń ṣe ẹ má bára yín jà ẹ̀yin tẹ́ ń sọ ẹ pull everybody God bless you nǹkan tí mo ń tà láti sọ gangan nìyẹn o kéèyàn kàn jáde èmi lẹ̀ ń jà fún èmi ní gbogbo yín jà fún ẹ má bára yín jà kó dẹ̀ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run tó ń pera ẹ̀ kó tó ṣe ibi tó yẹ ká ti ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀ lè ṣiṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. God bless you create peace show that image tó ń show oníṣòtì kan ní bẹ́rẹ̀ òtí ẹ̀ pọ̀ mbẹ́ show that image create peace that's what God has sent you but to me God has not sent you anything tí ẹ̀ gbọ́ pé kankan because you are not representing Christ you are not representing Christ you are not representing peace you love chaos and dẹ̀ ti lo opportunity yẹn you think you have made it no problem. Future will speak. I pity the generations coming after you because they are going to answer for this. It's not good. Ẹ come out ọ̀rọ̀ nǹkan tá à ń expect yín kẹ́ ṣe ni pé ọ̀rọ̀ dídùn ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ má jà mọ́ ẹ jẹ́ ká fight justice together. By doing that, you are proclaiming the gospel of Christ and preach. Ẹ wá gbọ́n bẹ àwọn èèyàn jà wọ́n fọ́nká ẹ dẹ̀ love ẹ̀. Àwọn kan wá ní wọ́n kọ́ bàbá ni wọ́n kọ́ bàbá wo a 55 years old man. I want to sleep. Stop disturbing mommy. They are teaching you what you love. No. Àwọn èèyàn tó wà ń ta yìí gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tútù yín là ń fẹ́ bàbá ọ̀rọ̀ tútù ní ẹnu ẹ má jà mọ́ nìkan là ń fẹ́ but you are not doing that you chose some group of people over the massive people that have helped you. It is well. God bless everybody. Thank you. Mo fẹ́ sọ nǹkan ẹ mọ̀ pé over time I've been asking that this man ṣé àmọ́ antecedent bàbá gangan ṣàmọ́ family background bàbá gangan because bàbá ń hùwà bí ẹni tó wá láti ilé olórogún irú ìwà tí bàbá máa ń hù whenever I sit down and I analyse it fúnra ara mi mo máa ń wò pé ṣé ó yẹ kí àgbàlagbà wà ká bá àgbàlagbà nírú ipò yìí ká má kí ọmọ kékeré kán má lè sọ̀rọ̀ tí bàbá bá jẹ́ pásítọ̀ yín lórí nínú aṣọ ìjọ tí bàbá ń wọ̀ yín tí bàbá dẹ̀ face the whole world tí bàbá dẹ̀ ń ṣe pé are you going back to that church next Sunday? No, I'm just ṣé ẹ máa lọ church yẹn lọ́jọ́ Sunday anybody can answer me pẹ̀lú èpè pẹ̀lú body language pẹ̀lú you know there are ways you can correct people with love nítorí pé ojú pọ̀ lára ẹ̀ now ṣé ń gbọ́ mi. à ń gbọ́ ẹ clearly mama tí mo bá. Now another thing tí mo wá tún fẹ́ ká rò ni pé àwọn òbí máa ń like láti bímọ tá bá wá béèrè lọ́wọ́ àwọn òbí púpọ̀ pé kí ló dé tẹ́ fi bímọ kí ló dé tó fi wù yín yàtọ̀ sí pé society fẹ́ kí n bímọ yàtọ̀ sí pé Ọlọ́run fẹ́ kí n bímọ kí ló tún dé tó fẹ́ fi bímọ I'm sure a lot of people will answer on this platform pé nítorí àwọn ò fẹ́ kí orúkọ wọn parun. Now come and now answer this question òbí mélòó ló wá bímọ nítorí pé ó fẹ́ bíra ẹ̀ ipe mo ti wora mi mo ti ṣe evaluation mo ti evaluate ara mi mo wá rí pé ìwà mi
kò ṣe 100% right, but I'm 80% or 90%. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí mo fẹ́ bí ọmọ tí màá tọ́ tó máa lè ní irú ìwà yìí. Ọmọ tí màá bí tó máa lè jẹ́ tó máa ṣe ju bí mo ṣe lọ. A lot of parents will not be able to say this, but that is why we see àwọn òbí tó ń jalè tí wọn ò ní fẹ́ kọ́ ọmọ wọn jalè yẹn. Wọ́n á wá ṣiṣẹ́ lẹ̀, wọ́n á wá fi owó lẹ̀, wọ́n á fi ọlá lẹ̀, wọ́n á fi ọrọ̀ lẹ̀ fún ọmọ yẹn nítorí pé iṣẹ́ ọwọ́ wọn, they themselves are not proud of it. I don't know if anybody understand this thing I just said. Yes, yeah, we do. Yes, now. So, bá ṣe ń sọ látàárọ̀, bó tó bá possible carry justice without baba. Fine. Because èmi ò fẹ́ tá bá ń correct pé we keep saying this is the way you react, this is the way you act. Oh mama tún mú wa sọ́wọ́ sí ni. They will be saying kíní kan kò yẹ ká sọ bẹ́ẹ̀ kò yẹ ọ̀làsìn yẹn máa rí pictures. I'm even surprised àwọn tó side bàbá tí wọ́n bọ̀bọ̀ olówó kéré yẹn tí wọ́n ń drag ẹ̀. Ó léèyàn kan wọnú DM mú tó sọ fún un pé òun fẹ́ kú, òun fẹ́ para wọn àbí tó ń lọ ń dá sọ̀rọ̀ justice. Is that the kind of society tá fẹ́? Àwọn wo ló lè máa kọrú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ru ọmọ yẹn? Ọmọ tó jú ẹ̀ ti rí òkun tó ti rí ọ̀sà. Ẹ̀yin parents, ẹ̀yin náà ló bá wí because irú nǹkan tá à ń ṣe àwọn àgbàlagbà náà là ń face. You need to do better. Àwọn èso yín tá a ti rí ta wà not impressed. Ẹ̀yin gọ́gọ́gọ́ fúnra yín tẹ́ tún wá jẹ́ òbí àtúwá wà impressed. And ọjọ́ yín ò pẹ́, you people are living, ẹ ti ń súnmọ́ sáré. Gbogbo nǹkan tó yẹ kó máa tọwọ́ yín jáde should be nothing but the truth, should be nothing but iṣẹ́ rere, should be nothing but ojú àánú, should be nothing but even kò fẹ́ pa yín sí díẹ̀ wàá sọ pé sẹ́ẹ̀ ibi tí mo dé yìí òótọ́ ló kù, ire ló kù tí màá ṣe. Ẹ kọrin ege ewédú, ẹ kọrin baálẹ̀ orí afẹ́fẹ́, ẹ kọrin pátápupa, and we know all of these people. A mọ̀ pé gbogbo àwọn tẹ́ ń bá wí yìí ara àwọn èèyàn tó ń jà fitafita tó àtẹ̀jẹ́ pé wọn ò bá ọ̀nà yín kọ́ ni wọ́n ń gbà lọ, but they are sure looking for justice. Ẹ wá sọ pé orin ìsọjí ni. Ẹ̀jẹ̀ wo ló wá ń jẹ́ ẹ̀jẹ̀ pátápupa àbí ẹ̀jẹ̀ baálẹ̀ orí afẹ́fẹ́? Ó kù díẹ̀ ká. Oúnjẹ Kàmọ́rù ni. I am in fact mi ò tiẹ̀ wà impressed rárá. I'm serious. But ní dúró ní dákẹ́, we keep saying it because àwọn ẹ̀yin àgbàlagbà most of you ẹ ti di egungun ẹ ti lé kò sí bá ṣe fẹ́ ka yín tá bá ṣe eg kọ̀ǹfù bá ṣe ń ka ló ṣe ń nà sí. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ọmọ tó ń mú lọ school, ọmọ kékeré ṣé àmọ̀ pé táwọn kékeré bá fẹ́ wọ school ó ní bẹ́ẹ̀ àti gí àtàdá ọmọ tí ò bá fẹ́, especially ọmọ tí ò bá fẹ́ lọ school ẹ máa kógi kádàbò ní kó tó di pé ó máa comply. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ kẹ wá wo àgbàlagbà irú ẹ̀. Ẹ wo àgbàlagbà irú Comfy tó jẹ́ pé you need to always say a lot of things, you need to talk before people like that understand. You put pictures of people, you mock people, you degrade people, you downgrade people, you do all sort of things, and the world is looking at you. Who are you? Ta ló train yín, ta làwọn òbí yín gan ẹ̀yin àgbà yẹn. Lọ wo gbogbo show tí Comfy ṣe lórí Facebook. Yes. Àwọn èèyàn ní kò sí comment ẹyọ kan báyìí nínú show mi. Má ṣe show 4 hours. Òun kò ní sẹ́nìkan tó bá share show. Tó bá share, you will post your you will post. Kò sẹ́nìkan tó ń bá share show. Kò ní fans. Àwọn èèyàn dẹ̀ máa ṣépè fún ẹ lórí post yẹn tó fi data ẹ post. Ẹ ti get. Ó tún máa post nǹkan mi bá ní kó post picture mi wọ́n tún bú bẹ́ẹ̀ ni. Ìyẹn ti ní pé o ní fans kankan, o ní ẹni tó ń tẹ̀lé ẹ. People are saying you are depressed, you are kinikan, you don't need ní láti kó tiẹ̀ bá wa because àwọn younger generations are watching you. They will think what you are doing is to an extent we will die. That is why we are always talking about self-positive image. It goes a long way. Kò sí nǹkan tá lè fi wé. You can do better. We want to make Nigeria better, not because of your family, because of the world that the Nigeria as a country. Thank you. Àjọkẹ́ Adé. Meet. Ẹ káàsán gbogbo ilé. Ó yọ Ọlọ́run. Ẹ káàárọ̀. Gbogbo lẹ lọ lájọjọ ẹ̀. Ọkọọlẹ̀ ẹ̀gìnrín mi ni wọ́n kúkú wà lábẹ́ ẹ ní. Lábẹ́ pátápupa mo wà ń bẹ̀ is love. Ẹ kúṣẹ́. Mo kí gbogbo ilé látòkè délẹ̀. Mo kí panelists. Mo kí àwọn ẹlẹgbẹ́ mi commenters.
Moki was number one to start with. Reason tí mi ṣe kí n fẹ́ gùnkè ó pọ̀ díẹ̀. Àkọ́kọ́, mo máa ń wà too emotional. Tí n bá ní kí n sọ bó ṣe ń ṣe mí, omi lè máa jábọ́ lójú mi. Because a ti lọ jìnnà lórí ọ̀rọ̀ justice. Ní ti wàhálà, owó àtoríṣiríṣi, àìsàn, àìwo àwọn èèyàn la fẹ́ rò. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu gidi níbi tí a bára wa. Ẹ rántí pé nígbà tí a ń bá kinní lọ lọ́dún tó kọjá, máa ń bẹ̀bẹ̀ pé jọ̀ọ́ ẹ má jẹ́ ká sọ kinní di fracas, ẹ jọ̀ọ́, máa ń comment. Ṣùgbọ́n shame ló jẹ́ pé a bára wa níbi tí a dé yìí. Ìbádẹ̀ ti dá ká ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, wọ́n bá ti júwe ọ̀nà ibi tán lọ fún wa ká ti mọ̀. Mo dẹ̀ máa ń sọ wípé káyé máa sọ pé kọ́ má correct èèyàn kan. Kò sẹ́ni tó kọjá correction. I've been saying all this. Kéèyàn correct èèyàn ní ọ̀nà tí ò kí ń ṣe ebú tó tọ́. Kò sí èèwọ̀ nínú ẹ̀. Tí inú bá bí àwọn èèyàn gan lọ́hùn tó dá wa, a mọ̀ bá ṣe máa ń fi ìbínú sọ̀rọ̀ ń gbà míì ká tó tún tọrọ àforíjì. Èmi ò dẹ̀ lérò pé èèyàn kan ga ju Ọlọ́run lọ nílé ayé tí a gbé wà yìí. Kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn nílé ayé yìí tí ò ti ṣẹlẹ̀ rí. Ẹ bá pa tap ẹjọ́. Ohun tó jú òdẹ̀ rírí kò ní wáyé. Ṣùgbọ́n mo gbà ládùúrà pé irú ohun tó ṣẹlẹ̀ tí Mohbad yìí, pẹ̀lú ògo Ọlọ́run, irú ẹ̀ ò ní kángun sí wa. Àmín. Lágbára Èdùmàrè. Ẹrù tábíyámọ̀ ò kí ń tú. Eli Rabi, wọn ò ní gbé káwa mọ́lé. Ọlọ́run, ẹ wò ó dùn mí gan o. Tí bá ní kò dùn mí. Ẹ ń play kinní kan lánàá, mi ò gbọ́ dáadáa. Mi ò pa yín láṣẹ o, but maybe later. Tẹ́ bá lè tún mi gbọ́ dáadáa. Níbi tán ti sọ pé Mr. Muyiwa kò lè kúrò, ẹbí ni wọ́n. Okay, ẹ jẹ́ n bá yín wò bóyá mo lè rí. Torí pé kí ni a ti bẹ̀rẹ̀ láti ń sọ wípé a lè ya ẹbí lẹ́bí tó bá ṣe dáadáa, because láyé ìsìn yẹn bí tí ò bá ṣe kinní gan, oníkálùkù tí ò bá fẹ́ kó dìjà á block wọn, á dẹ̀ stay away fún ìbànújẹ́. Ẹbí tó bá jẹ́ wípé kò fẹ́ ire fún èèyàn á jìnnà sí i. But tẹ́yìn bá accept wípé bí a ṣe ń bá ọ̀rọ̀ yìí lọ, ó dùn mọ́ yín nínú wípé kí a ṣe ìkíní tó ń ṣe autopsy and so on and so forth. Kó lulẹ̀ lẹ́kìíní, kó lulẹ̀ lẹ́ẹ̀kejì. Kan tún wá sọ pé ibì kan náà ni kí DNA kó lọ. To be honest with you, kò sí ètò kan tèmi pẹ̀lú ọ̀rọ̀ DNA láàrin ẹlẹ́bídé kan jọ máa ran ibi tó bá já sí àwọn náà ní ogún. Ẹ máa gbọ́. Okay. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní torí máa fẹ́ record ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 1 minute please. Ẹ jọ̀ọ́. God. Ẹ bá pa tap. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀. Ó dùn mí gan pé mo ń gbọ́ pé ọ̀nà nǹkan ẹni tán gbé méjèèjì ti bílé lọ́wọ́. Òun náà tún insist pé wọ́n máa gbé kinní lé lọ́wọ́. Kò sí ètò kan mi, kéèsì yẹn ti close, ṣó ti yé. A ti mọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. A dẹ̀ ń sọ wípé tọkọ-tìyàwó a lè ní kán máa parí ìjà. Ọmọ ti wà ń bẹ̀. Ṣùgbọ́n kinní yìí torí àwọn ẹlòmíì tó ń bọ̀ lọ́la, torí àwọn ẹlòmíì tó ń bọ̀ lọ́la,
ẹ jẹ́ ká fi sùúrù yanjú ẹ̀ ẹ jẹ́ ká